bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ pẹ̀lú mistake ẹni tí ò bá ṣoríire láyé látọwọ́ ẹ̀ àbọ̀wọ́ àwọn òbí ẹ̀ ló ti wá o. Àlùjọ̀nnú ni ìdí nìyẹn tẹ́ fi máa ń sọ wípé àwọn kan ò bìlífù pa pé Ọlọ́run wà. Ẹni tó bá lọ́lọ́run ò sí ó mọ ohun tó ń sọ ojú ọ̀nà ló wà o. Ẹni tó bá dẹ̀ lọ́lọ́run wà náà ó mọ ohun tó ń sọ ojú ọ̀nà ló wà. Àlùjọ̀nnú ni ẹ̀yin náà wò kéèyàn máa sọ̀rọ̀ níbí báyìí kẹ́ni tó wà l'Amẹ́ríkà dẹ̀ máa fún yàn lésì. Spirit kan ló ń gbé ọ̀rọ̀ yín ló contact ọ̀rọ̀ yín papọ̀ mọ́ra wọn. ló ń transmit ẹ̀. Ó dà àlùjọ̀nnú kékeré ló tẹ̀. Gbogbo ohun táwọn òyìnbó ṣe pátá àlùjọ̀nnú ni wọ́n rí. Àmọ́ àṣírí ọlá wọn nìyẹn wọn gbọ́dọ̀ fi hàn. Ṣẹ́rí lásìkò táwa yìí aláàbọ̀ ẹ̀kọ́ ló pọ̀ jù. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ nífá náà lọ́pọ̀lọpọ̀ ni o kì í ṣe gbogbo wọn o. Nísìnyí bẹ́ẹ̀ bá dọ́dọ̀ nífá kó tó da ifá fún ẹ ìhun tó ti kọ́kọ́ wà lẹ́mìí ẹni pé báwo lowó ṣe fẹ́ jáde lápò ẹ̀. lu jìbìtì o. Tó bá kẹ́kọ̀ọ́ spiritualism kò lè lu jìbìtì. Toró náà fẹ́ bẹ́gbẹ́ pé. Àní tó bá kẹ́kọ̀ọ́ spiritualism kò lè lu jìbìtì. Ẹ̀yin náà wo bí tẹ́tí wá bá mi inú igbó mo múlé sí yìí. Ó ní kéèyàn tó wá lè sọ pé inú igbó yìí tó jìnnà yìí ló wá múlé sí tọ̀hún ní ohun tó dáa lójú ni. Ó ní ìwádìí ti ní ohun tó dáa lójú. Àfàwálẹ̀ Akíkí ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ n béèrè ìbéèrè kan. Naam. Ìbéèrè tí mo fẹ́ béèrè yẹn máa fọ́ ni o. Okay. Ó máa rí bákan létí àwọn ará ilé náà. Ṣé mọ̀ pé àwọn kan wà nílùú òyìnbó wọ́n á ní Mr. Adéyínká oríṣiríṣi là ń gbọ́ oríṣiríṣi mẹ́sẹ́ẹ̀jì là ń rí. Wọ́n ń ta kinní kan nílùú òyìnbó jackpot ṣé àwọn ẹ̀mí yẹn náà wọ́n lè sọ nọ́mbà tó máa jáde ní ìlú òyìnbó. Ṣé ẹ̀mí kan làwọn òyìnbó yẹn náà lò ní tó jẹ́ pé àwọn èèyàn kì í sábà gẹ̀ẹ́tì wọn. Gbogbo ohun táwọn òyìnbó ṣe pátá àlùjọ̀nnú ni wọ́n rí. Àmọ́ àṣírí ọlá wọn nìyẹn wọn gbọ́dọ̀ fi hàn. Àlùjọ̀nnú làwọn òyìnbó náà tó rí. Gbogbo àwọn kódà àwọn onímọ̀ ẹ̀sìn tí wọ́n ní kẹ́ ẹ má kẹ́kọ̀ọ́ àlùjọ̀nnú wọ́n mọ̀ tó ń ṣe nítorí pé wọ́n mọ̀ pé agbára yẹn làwọn fún ara wọn rí tẹ́yìn náà bá ti wá àmọ́ ẹ̀ tìjọ wà bákan náà alágbára dẹ̀ máa pọ̀ jù láyé. Ojú ti là nìyẹn. So náà wọ́n mọ̀ sọ wípé kẹ́ ẹ má kọ́ ẹ̀kọ́ ẹ̀ ní tó ní kẹ́yìn má kọ́ ẹ̀kọ́ ẹ̀ yẹn nǹkan yẹn làwọn fún ara wọn ń lò. Àwọn onímọ̀ ẹ̀sìn. Ẹ lọ ka ìtàn báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ Pepsi. Bóyá Pepsi or Coca-Cola ẹni yẹn wá láti Amẹ́ríkà ni tó sọ fún mi ó lẹ́ni tó ṣe pípé ẹni yẹn kò ní láárí kò sówó lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kó wá jókòó wá ń ronú lọ́jọ́ kan ni ó wá ń gbọ́ ohùn pé lágbájá má sunkún mọ́ mo lè help ẹ o mo lè kọ́ ẹ ní nǹkan kan tó lè ṣe o tó yẹ pé tó bá ṣe nǹkan yẹn gbogbo ayé ló máa gba wèrè ẹ o. So ó wá kọ́ ní kinní yẹn nígbà tó ń wá kọ́ ní kinní yẹn kò lówó tó máa fi invest lórí ẹ̀ òun náà wá tún lọ bá ọ̀rẹ́ ẹ̀ kan tí yẹn lówó lọ́wọ́. Ìmọ̀ kan tó lélẹ̀. So pé mo mọ nǹkan kan pé ìyẹn dẹ̀ kò wọlé àwọn fámìlì méjì yẹn àwọn ni wọ́n ń pín owó Pepsi dollar. Inú Pepsi or Coca-Cola lẹ́ni yẹn dárúkọ fún mi. Ìkànnù méjèèjì. Kódà nínú àwọn ọmọ àṣelà ilẹ̀ ni tó sọ fún mi àṣelà kan náà tá a mọ̀ lágbàáyé. Ó parí. Ọmọ wọn tó wà lábroad. So ló sọ nǹkan náà fún mi àlùjọ̀nnú náà fi ṣe gbogbo nǹkan pátá. Aṣọ tí mo wọ̀ sọ́rùn àlùjọ̀nnú ló kọ́ àwọn tí wọ́n ṣe. Àlùjọ̀nnú ló kọ́ wọn. Bẹ́ẹ̀ ni mo sọ. Fóònù tá à ń lò náà. Àlùjọ̀nnú ni ẹ̀yin náà wò kéèyàn máa sọ̀rọ̀ níbí báyìí kẹ́ni tó wà l'Amẹ́ríkà dẹ̀ máa fún yàn lésì. Spirit kan ló ń gbé ọ̀rọ̀ yín ló contact ọ̀rọ̀ yín papọ̀ mọ́ra wọn. Ló ń transmit ẹ̀. Ó dà àlùjọ̀nnú kékeré ló tẹ̀ tún ṣe. Náà rí bẹ́ẹ̀ ni mo sọ. Àlùjọ̀nnú kékeré ni. Ṣé rí èèyàn kan ò ní lo àlùjọ̀nnú láyé ẹni yẹn máa wà ní ẹni tó ń darí ayé ni o. Bẹ́ẹ̀ ni mo sọ ẹ lọ gbogbo àwọn tí wọ́n ń pàṣẹ ayé lé ni àlùjọ̀nnú ni o. Èmi ìfihàn èmi ò fi hàn ká sọ̀rọ̀ sínú inú microphone kó dẹ̀ máa dún nínú speaker. Àlùjọ̀nnú láṣìírí ẹ wo àwọn òyìnbó kan ká ọ̀rọ̀ sórí náílọ́ọ̀nù àwọn kíṣẹ́ẹ̀tì ìgbà yẹn náà ń ṣe báyìí àlùjọ̀nnú ló kọ́ wọn nígbà tó kán advance lórí ẹ̀ àlùjọ̀nnú yẹn tún wá bá wọn pé ẹ má tún lo eléyìí mọ́. Ó ti di old method. Ẹ tún wá lo eléyìí àlùjọ̀nnú ni ìdí nìyẹn tẹ́ fi máa ń sọ wípé àwọn kan ò bìlífù pa pé Ọlọ́run wà. Ẹni tó bá lọ́lọ́run ò sí ó mọ ohun tó ń sọ ojú ọ̀nà ló wà o ẹni tó bá dẹ̀ lọ́lọ́run wà náà ó mọ ohun tó ń sọ ojú ọ̀nà ló wà. Ojú ọ̀nà ló ń lọ wà àlàyé láwọn méjèèjì nídìí. Kódà ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀mí táwa gan ń ṣe wọn á ní ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀mí ó sọ pé má gbà pọ̀ Ọlọ́run wà torí tó bá ti gbà pọ̀ Ọlọ́run wà tó bá ti níṣòro wà bílífù pọ̀ Ọlọ́run ló ń ṣe ẹ́ wà á máa di gbogbo ẹ̀bí ru Ọlọ́run. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ pẹ̀lú mistake ẹni tí ò bá ṣoríire láyé látọwọ́ ẹ̀ àbọ̀wọ́ àwọn òbí ẹ̀ ló ti wá o. Ok, téèyàn bá ṣoore tí ò lówó kò ra mọ́tò kò kọ́lé kò rí bá ti ṣe. Látọwọ́ àbẹ̀wọ́ àwọn òbí ẹ̀ ló ti wá. Lọ́nà wo nìyẹn sá? Táwọn òbí bá láṣẹ ilẹ̀ burúkú ọmọ àjẹyà ẹ̀ táwọn òbí ò bá fi ọ̀nà spiritualism rìn ìlànà wọn ra ayé gbé fún yàn ni kò sẹ́ni kankan tó ń gbáyé lọ́fẹ̀ẹ́.
àwọn kan sì máa ń dáṣà pé ọ̀fẹ́ ni lágbájá ń gbáyé. ọ̀fẹ́ àwọn tó ń gbáyé lọ́fẹ̀ẹ́ làwọn tó ń tẹra ayé lẹ́fun. ó délé ó bẹ́ bá nìyẹn nítorí pé nílànà tiwa a máa ń process ọ̀rọ̀ ọmọ ni láti inú oyún. Inú oyún ó ti náwọn kankan ó ti náwọn process kan tí ìyá ọmọ máa là kọjá náwọn omi kan tó wọ́n máa mú ó ti náwọn kankan tó wọ́n máa ṣe nítorí kọ́mọ àánú ẹ̀ lè làlúbáríkà kó lè ṣoríire. tó bá bí ọmọ yẹn tán ó ní process bá ṣe máa rí ibi ẹ̀ràn kan ní gbé ibi kákànlá rí kákànlá rí mọ́ ara o ẹni tó tẹ̀tọ̀ wá lọ rí mọ́dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ó ti rán ayé ọmọ nítorí pé àwọn kan ni wọ́n ń ṣe meeting bẹ́ẹ̀. wọ́n máa rò pé ìdọ̀tí wo ló gbé wá bá wa yìí àwọn àbá bu èpè lu ohun tó ń rùn ló gbé wá bá wa ní. so pé ọ̀nà àwọn gbólóhùn kan tẹ́ máa wí tẹ́ máa fi rí gbogbo aburú gbèsè ayé ọmọ yẹn dànù. tọmọ yẹn tẹ́ bá tún fẹ́ sọ lórúkọ ẹ gba orúkọ lọ́dọ̀ àwọn tí wọ́n rí kọ̀rọ̀ tí wọ́n rí gbangba ni. bẹ́ẹ̀ ni màláìkà ni wọ́n rọ̀ wá ní àní wọn àmọ́ torí páyé kú ti ń pè wà lálájọ nílẹ̀ mi kọ́ ṣe ń sọ pé àwọn àlùjọ̀nù so ìntẹ́yìn mọ̀ pé ayé fẹ́ fi bú un kí ọkùnrin máa tún fi búra ẹ̀ so àwọn náà máa sọ wípé kọmọ ètò lè jẹ èèyàn inú orúkọ báyìí wọ́n lè mú orúkọ bíi 3 4 lẹ̀ pé ẹ sọ nìkan nú ẹ̀. orúkọ tó máa wá múlẹ̀ tí ò bá papọ̀ mọ́ táyé létí tiwa àwa máa gbé orúkọ tún ni. orúkọ tó bá wà ìdí ẹ̀sìn tó bá ń ṣe náà ni wọ́n ti máa fún ẹ lórúkọ. wọ́n máa torí pé àwọn náà kì í fẹ́ kéèyàn bẹ́sìn jẹ àwọn ẹ̀mí tiwa o RMKOK o ìdí ẹ̀sìn tó bá ń ṣe náà ni wọ́n ti máa mú orúkọ jáde fún ẹ. bó ní fábá wa inú tó gbàgbọ́ ẹ náà láti máa mú solution jáde fún. ó parí kì í ṣe pé nù tẹ́yìn ṣe gangan pé. ó lè jẹ́ odù àkọsẹ̀jayé ẹ̀ làwọn ẹ̀mí ọlọ́run kan máa mú jáde pé odù báyìí ní lágbájá bá wáyé so odù yìí kó kàn máa pè sínú omi láàárọ̀ kó dẹ̀ máa pe ohun ẹ̀ sí kó dẹ̀ máa tọrọ ohun tó fẹ́ sí. ẹbí afún lágbájá jẹ́ tó ń tìkọ̀lé ọ̀rọ̀ wá sí kọ̀lé ayé ó lè jẹun tó máa fún ni ó dẹ̀ gbé mú ó lè jẹun tó máa fún ni akọ́ni kó gbé mu kó dẹ̀ fi bọ́jú tọ̀hún á dẹ̀ rí pé gbèsè ayé òun dẹ̀ bẹ̀rẹ̀ sí yàtọ̀ sí dáadáa lóòótọ́. ó parí. but gbogbo religion wọn create látara spiritualism ni. nínú ìtẹ́ ìṣe yìí inú ẹ̀ ni wọ́n ti create gbogbo religion. ibi táwa yìí àwa náà kírun bẹ́ẹ̀ táwa ti ṣe tán à ń kí jímọ̀ ń bí à ń kí ìdí ń bí à kí ìdí tùnú àwẹ̀ ń bí à máa kí ìdí iléyá ń bí àtòrí ohun tá à ń ṣe gbàgbé ẹ̀sìn tá a ti kó ń bẹ́ẹ̀ a jẹ́ kí kéwú tá a ké tá a bá lò báwo ni ṣé kéwú tá a ké ò ní waste. ó máa waste ọlọ́mọ sì jẹ́ kéwú tá a ké ó ṣe. so kéwú tá a lọ àìmọye ọdún díẹ̀. nígbà tá a dé bísà àwọn tá a jọ wá wọ́n ní ṣé àwọn kírísítẹ́nì wà ń bí ni mo ní kí lórí wọ́n ní kí ní ṣẹkẹṣẹkẹ táwọn kírísítẹ́nì ń mì òun là ń wò lọ́ọ̀kan yìí ó ní iṣẹ́ tó ń lo kíní erùkẹ̀rẹ̀ ń bí ni mo dà ńgbà bá wá dé ṣé gbogbo ẹ̀ lè wá papọ̀ sójú kan tẹ̀ fi ń jọ́sìn ni. ẹ̀sìn kan ló ní gbogbo ohun tẹ́lẹ́sìn ń lò yẹn. ẹ̀sìn kan ló ní gbogbo ohun tẹ́lẹ́sìn ń lò. gbogbo irinṣẹ́ ẹlẹ́sìn láyé ẹ̀sìn kan ló ní ẹ̀sìn kan ló ní àtẹ́wọ́ àwọn àlùjọ̀nnú kan ló ní. àtẹ́wọ́. bẹ́ẹ̀ ni ó wá ní bó ṣe ń pa àwọn àlùjọ̀nnú kan tí wọ́n bá fẹ́ kí ànábì Sulaimon ó ní orin tí wọ́n máa kọ ó dẹ̀ ní ṣẹlẹ̀ tó bí àtẹ́wọ́. tó bí àtẹ́wọ́ táwọn kírísítẹ́nì máa ń pa yẹn. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan pátá nínú spiritualism náà ti mú ẹ̀sìn kan ló ní tẹ̀sùbá ẹ̀sìn kan ló ní kírọ́ọ̀sì o Jésù kan ló wà lára kírọ́ọ̀sì o. kí ló wà mẹ́ẹ̀ tó ṣọwọ́ báyìí tó. property ànábì Sulaimon ni gbogbo ẹ̀ ṣé ẹ rí cross orígun mélòó ló wà ànábì Sulaimon ni. orígun mélòó ló wà lára cross. orígun mẹ́rin la máa pè é. orígun mẹ́rin. wá báyìí wá báyìí wá báyìí wá báyìí. àwọn ẹ̀mí wa RMKOK mélòó ni wọ́n. RMKOK mẹ́rin. àwọn náà ni wọ́n kóòdì sára cross. kì í ṣe ti Jésù tí gbogbo èèyàn. Jésù kọ kálukú kọ gbé ìtàn oríṣiríṣi tí ò jọra wọn lọ́kàn kí ibọn lọ́kàn fi báàkì ẹ̀. ànábì Sulaimon ló ní cross ànábì Sulaimon ló ní rosary látara rosary ni wọ́n ti mú tẹ̀sùbá jáde. so ogun ẹ̀sìn kọ ogun Islam kọ ogun Kristẹni kọ ànábì Sulaimon ló ní kandu kì í ṣe religion ló ní ànábì Sulaimon ló ní àtẹ́wọ́ tó àwọn àlùjọ̀nnú ẹ̀ ni wọ́n fi ń kì í ṣe gbogbo àwọn àlùjọ̀nnú àwọn apá kan nínú àwọn àlùjọ̀nnú àwọn ni wọ́n ní àtẹ́wọ́ lórúkọ tó ń pè wọ́n tó jẹ́ pé tó bá pa wọn nìkan lè yàn mọ́ èèyàn ìjọba nú ayé. àwọn àlùjọ̀nnú alátẹ́wọ́. bẹ́ẹ̀ ni so gbogbo sẹ́ǹtì ànábì Sulaimon ló ní kì í ṣe religion ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn kinní kan wọn náà àtàwọn àwọn tó yẹ pé kì í ṣe religion ṣẹlẹ̀ kì í ṣe religion spiritual group ni wọ́n gbé sábẹ́ religion ni o. ẹ má bínú sà gbogbo àwọn ọmọ sẹ̀lẹ̀ ó máa gbọ́ yín báyìí sà. kódà Kérúbù and Seraphim kì í ṣe religion spiritual group ni wọ́n. ẹni sẹ̀lẹ̀ kì í ṣe religion. kì í ṣe religion spiritual group ni wọ́n. Kérúbù and Seraphim náà. ṣé kì í ṣe mi ló ń darí wọn ni. ẹ̀mí náà gbójúlé
àmọ́ tó wọn bá fi sábẹ́ religion ayé lè má tẹ̀wọ́ gbà lọ́wọ́ wọn. Kọ̀dìríyà Tìjàníyà kì í ṣe religion. Táwọn tí wọ́n jẹ́ Kọ̀dìríyà àti Tìjàníyà bá tún gbọ́ eléyìí nǹkan sà. Nítorí pé wọn kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ tán bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ tán nímọ̀ nípa ẹ̀ àwọn fúnra wọn máa mọ̀ wípé kì í ṣe religion. Kí ni wá ní Kọ̀dìríyà kí ni Tìjàníyà? Ẹ ṣeun tí n bá ní Allahumma salli wa sallim ala ayni rahmati rabbaniyyati wal yaqutatil mutahaqqiqati lahayi tati bi markazil fuhumi wal maani wa nuril akwani lil mutadamila kini kan rabbani báyìí máa ń kà lọ yẹn gbólóhùn yẹn ò ṣe gbólóhùn religion tó pé gbogbo nǹkan yẹn pátá táwọn Tìjàníyà máa ń kà lọ́jọ́ Friday tá a bá ti ọ̀bẹ bọ̀ tá a bá tú màláìkà rọ̀hánìyà àlùjọ̀nù ni wọ́n fi kóòdì gbogbo tó wà ń bẹ̀. bí markazil fuhumi wálé mọ àání mọ́ríkàzì lè fòhúmì àwọn ẹ̀mí kan ni. Àwọn tí ó sì yé àwọn náà jókòó wọn jọ máa wí. Ibrahim Niyasi ẹ̀mí kan ló lò gbogbo ibi tó bá ní Ibrahim Niyasi jáde kò ṣe Ibrahim Niyasi kan ló jáde o spiriti tó ń lò tó ń bá sọ̀rọ̀ nígbà tó wà láyé spiriti yẹn kì í fẹ́ gbogbo ẹni tó bá ti bá ṣe kì í fẹ́ kí orúkọ ẹni yẹn parẹ́. wọ́n ti ní Ibrahim Niyasi ní bẹ́ẹ̀ bá ti gbórúkọ ẹ̀ mọ́ òun ló máa lọ mú jáde pé ẹ tó bẹ̀rẹ̀ sí pariwo ẹ̀ kiri. torí ìtẹ́ ẹ sọ yìí ọdún kan náà lọ́gbẹ́ èèyàn á sì yọ lórí àpáta wọ́n tún wọ ara ilé kan wọ́n tún lábẹ́kúta iná bẹ̀ èèyàn á sì yọ ní. ó possible kódà ó yọ ń bè kan láìpẹ́ yìí ní Senegal ní sánmọ̀ bí aago 2 alẹ́ Ibrahim Niyasi kan ló yọ ẹ̀mí tí ó bá Ibrahim Niyasi ṣe tó sọ ọ́ di ọ̀gá ẹ̀mí yẹn gbogbo ẹni tó bá ti bá ṣe pátá yóò fẹ́ kò ní fẹ́ kórúkọ ẹni yẹn parẹ́ tó bá ti wádìí pé gbogbo ẹ̀ tútù dárúkọ ẹ̀ báyìí akọ̀tù ṣe nǹkan tó fọ́nì ni káwọn ayé lè máa pariwo ẹ̀ kiri wọ́n sì máa pariwo ẹ̀ kiri bẹ́ẹ̀ náà ni Sheikh Abdul Qadir Jilani Qaddasallahu sirrahu. ká máa fọwọ́ di orí mú yẹn. ẹ̀mí tó darí ẹranko ló bá ṣe tó darí kìnìún ẹgbẹ́ kìnìún náà máa ń yà sí. bẹ́ẹ̀ni. ẹni kí Kàdíríyà wàá sọ kìnìún tó wà mẹ́ẹ̀ kí ni túmọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó mọ̀. n tí mo wá fẹ́ gbọ́ngàn ẹ̀ tí ì sọ àti Kọ̀dìríyà àti Tìjàníyà tẹ́ sọ yẹn ẹni wọn kì í ṣèjọ. wọ́n gbé sábẹ́ religion ni. ṣé spiritual group làwọn náà. spiritual group ni wọ́n tó dá dúró. ṣé Jawharatul Kamali ṣe inú Kùránì ló wà ní ṣáná bí mo Jawharatul Kamali wà. so kálukú ń create tiẹ̀ ó dẹ̀ ń gbé sábẹ́ religion. nígbà tẹ́ sọ gbogbo yẹn àwọn alùsùn náà wá ń kọ́. alùsùn náà kì í ṣe spiritual group.